ṣẹ́yìn náà ti rí bí àwọn abiyamọ oníṣẹ̀ṣe ti ṣe ìwọ́de nílùú Abẹ́òkúta o. Àwọn jàǹdùkú kọlu ọkọ̀ ọmọọṣẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra. Èyí lohun tí wọ́n ṣe fún un. Oríyọmí Hamzat kéde wípé bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá kọ̀ láti gbàyànjá àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé, ó ṣeé ṣe kí àwọn tilẹ̀kùn ọjà, ilé ìwé àti ojú pópó. Àwọn agbésùnmọ̀mí mà ti kéde Pẹ́lá gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wà o. Ṣé Pẹ́lá ò ti rugi oyin báyìí? Àwọn jàǹdùkú tuntun gbé ọmọ pásítọ̀ kan ní ìlú Oǹdó. Àwọn tó ń ṣe ìpolongo ìbò fún àwọn ẹgbẹ́ òṣèlú APC ní ìlú Òṣogbo mà ti sọ̀rọ̀ sọ o. Èwo nínú yín ló fi àkáǹtì ránṣẹ́ sáwọn agbésùnmọ̀mí lórí ìkànnì TikTok? Alága ìpínlẹ̀ Èkó ní ìlú Badagry, Ọ̀nàrẹ́bù Babátúndé Humphrey ti buwọ́lu ìkéde tí wọ́n ṣe ní ìlú náà. Àwa ò tẹ ẹgbẹ́ àkọọ́dù o, Oríyọmí Hamzat fi gbé ta. Àwọn jàǹdùkú tó wá jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìlú Ọ̀yọ́ láwọn ò gbowó, bẹ́ẹ̀ làwọn ò sì gbòbì. Èyí lohun tí wọ́n láwọn fẹ́ gbà. Àwọn abiyamọ ti padà jáde o. Àwọn obìnrin oníṣẹ̀ṣe ti ṣe ìwọ́de ní ìlú Abẹ́òkúta láti rọ àwọn alálẹ̀ kí wọ́n dá sí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn agbébọn jí gbé ní ìlú Ògbómọ̀ṣọ́. Gbogbo àwọn aráàlú sì gbárùkù tì wọ́n láti ṣe ìwọ́de náà pẹ̀lú wọn. Àwọn oníṣẹ̀ṣe ọ̀hún wà nínú aṣọ funfun, wọ́n sì ń ṣe àdúrà fún ọmọdé àti àgbà. Ó gbẹnu tọ́ o. Àwọn jàǹdùkú kan kọlu ọkọ̀ ọmọọṣẹ́ gómìnà kan, wọ́n sì yìnbọn pa ọlọ́pàá méjì ní ìpínlẹ̀ Anambra. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní Amasia Ifeoma, ọmọọṣẹ́ gómìnà tí orúkọ rẹ̀ ń jẹ́ Olóyè Ben Nyanwu. Òun ni wọ́n fẹ́ ṣe ìkọlù sí kí àwọn ọlọ́pàá tó fara gbọta ní ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026 tí a wà yìí. Ó parí o. Oríyọmí Hamzat kéde wípé bí ìjọba Ṣèyí Mákindé bá kọ̀ láti lọ gbàyànjá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìlú Ọ̀yọ́, ó ṣeé ṣe káwọn ṣe ìwọ́de. Ó ní a ó ti gbogbo iléèwé pa, a ó ti ọjà, kò tún ní sí lílọ bíbọ̀ ọkọ̀ mọ́ rárá. Ìlú tí kò sí òfin kò ṣẹ̀ṣẹ̀, kí ló wá dé tí àwọn ìjọba ti kọ etí ikún sí gbígbin àwọn ọmọ Nàìjíríà? Ó sì ti ṣèlérí láti ṣàtìlẹ́yìn fún ìwọ́de ọ̀hún ní ìpínlẹ̀ náà. Ṣé Pẹ́lá ò ti wọ gàù báyìí? Ẹnìkan ló gbéra ẹ̀ jáde o lórí ayélujára. Ó ní orúkọ mi ni Yusuf Muhammed, agbésùnmọ̀mí ni mí o. Mo ti wà nílùú Èkó báyìí o. Mo sì ń wá Pẹ́lá. Mo máa rí dájú wípé mo gba gbogbo owó tí ó sì ń pabọ̀ lórí TikTok. Mo nílò 1 billion naira ní ọwọ́ rẹ̀ kí Pẹ́lá ó sì máa retí mi láti ìsinsìnyí lọ. Ṣé ìlú Èkó ò ní bàjẹ́ báyìí? Eléyìí lágbára o. Ṣé náà sì gbọ́ ohun tí Yusuf agbésùnmọ̀mí sọ? Kódà gbàgàdàgbàgàdà báyìí ló gbé àwòrán Pẹ́lá jáde tó sì ń bá a sọ̀rọ̀. Àfi Kérédùà gbà wá lọ́wọ́ àwọn ajínigbé o. Ohun tá tún gbọ́ ni pé àwọn ajínigbé tún gba ìlú Oǹdó lọ o. Níṣe ni wọ́n gbé ọmọ pásítọ̀. Ọmọ náà jẹ́ ẹni ọdún 9 ní ìjọba ìbílẹ̀ Ugbosi ní Ìdògùn Ìdó-àní ní ìlú Oǹdó ní ìkọlù ọ̀hún náà sì ti wáyé. Inú ìbẹ̀rẹ̀bojo ni àwọn ará ìlú náà wà báyìí o. Láti ọjọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2026 tí a wà yìí, àwọn aráàlú ṣàlàyé wípé ìkọlù náà wáyé ní déédéé aago kan òru, lẹ́yìn tí wọ́n sì yìnbọn lákọ̀lákọ̀. Wọ́n sì fi ipá ti àwọn aráàlú náà síta, wọ́n sì bà dúkìá àwọn èèyàn jẹ́, bẹ́ẹ̀ làwọn kan farapa yánnayànna. Pásítọ̀ Ọláòṣèbìkan Victor ni wọ́n ṣe ìkọlù ọ̀hún sí o, lẹ́yìn tí wọ́n sì gbé ọmọ rẹ̀ ọmọ ọdún 9 lọ. Ṣé ẹ̀fún ni ká pè lè ní àbí èdè? Àwọn tó ń ṣe ìpolongo ìbò fáwọn ẹgbẹ́ òṣèlú APC ní ìlú Òṣogbo mà ti sísọ o. Ó ní àlọ́mọ́lẹ̀ là ń lọ ta fẹ́gbẹ́ òṣèlú APC, bẹ́ẹ̀ ló sì wà lára àwọn tó ń ṣe ìpolongo ìbò fún ẹgbẹ́ náà. Fọ́nrán náà tó gba orí ayélujára, òun ló dá awuyewuye sílẹ̀ látàrí ọ̀rọ̀ tí ọmọkùnrin náà sọ sí ẹgbẹ́ náà. Wọ́n sì ṣàpèjúwe ìwà náà bí ẹni tí kò mọ ohun tó ń ṣe. Ọ̀rọ̀ yìí mà sọ sínú lẹ́nu, kódà ó tún buyọ̀ sí pẹ̀lú. Àwọn agbésùnmọ̀mí mà ń ṣe bẹ̀bẹ̀ o. Níṣe ni wọ́n ní àwọn ò gbowó, bẹ́ẹ̀ làwọn ò sì gbòbì lọ́wọ́ ìjọba. Gbogbo ohun táwọn fẹ́, òun làwọn ti béèrè lọ́wọ́ ìjọba o, bí wọ́n bá ti ṣetán láti gba àwọn ọmọ wọn sílẹ̀ láàyè. Ọ̀rọ̀ yìí mà wá takoko débi tí kò sẹ́ni tó lè tú wò. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ sì ti kẹ̀yìn sí àbá táwọn jàǹdùkú wọ̀nyí fi ránṣẹ́ gẹ́gẹ́ bí ohun ìtúsílẹ̀ táwọn fẹ́ gbà. Ṣebí fídíò kan ló ṣàfihàn ìjókòó ilé ìgbìmọ̀ aṣòfin Ọ̀yọ́. Níbẹ̀ ni adarí ilé ti sọ wípé ìjọba kò ní sanwó fún àwọn agbésùnmọ̀mí láti yọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé. Ògúndòyìn sọ nínú fọ́nrán náà wípé ṣé tó bá jẹ́ wípé ẹ̀yin ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣé ẹ máa gbà láti fún àwọn agbésùnmọ̀mí náà ní owó gọbọi, nǹkan ìjagun àti àgbékalẹ̀ òfin tí kò ní takò wọ́n lọ́jọ́ iwájú bí? Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé tí ẹ bá mọ ewu tó wà nínú ohun táwọn kinní wọ̀nyí ń béèrè fún, kò sẹ́ni tó máa buwọ́ lu irú àdéhùn bẹ́ẹ̀ rárá. Alága ìpínlẹ̀ Èkó ní ìlú Badagry, Ọ̀nàrẹ́bù Babátúndé Humphrey ti buwọ́lu ìkéde tó fòfin de àwọn ọlọ́kadà gbogbo. Wọ́n ní kí gbogbo àwọn ọlọ́kadà ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní aago 6 àárọ̀ sí aago 6 ìrọ̀lẹ́ látàrí àwọn ìkọlù tó ń wáyé káàkiri ìlú. Nínú àlàyé tí wọ́n là kalẹ̀, wọ́n ní ìkéde náà wà fún láti dènà àwọn agbésùnmọ̀mí gbogbo àti láti lè máa bójútó lílọ àti bíbọ̀ àwọn ọlọ́kadà tó ń ṣiṣẹ́ nínú ìlú náà. Ṣẹ́yìn náà ti gbọ́ bí Oríyọmí Hamzat fi gbé ta lórí ayélujára lásìkò tó ń bọ́ àwọn ará ìlú sọ̀rọ̀. Ó ní àwa ò ta ẹgbẹ́ tiwa o, digbí ni ẹgbẹ́ àkọlù dúró kí àwọn tó bá fẹ́ ta ẹgbẹ́ wọn ó lọ tà á, ṣùgbọ́n ní tiwa àwa ò lè ta ẹgbẹ́ tiwa. Ó tẹ̀síwájú pé bẹ́sìn bá dá nínú a máa ń tún gùn ni. Ó sì sọ̀pọ̀rọ̀ sí àwọn tó ń gbìyànjú láti fi owó pa ẹgbẹ́ òṣèlú lẹ́nu mọ́.
èwo nínú yín ló ń gba owó ẹ̀yìn lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò lórí ìkànnì TikTok? Ṣé kìí ṣe wípé àwọn ọmọ Yorùbá wà níbẹ̀ ṣá? Ọ̀kan nínú olórí àwọn afẹ̀míṣòfò ti jáde sọ̀rọ̀ lórí ìkànnì TikTok o. Ó ní láìpẹ́ yìí ni mò ń fún àwọn èèyàn ní owó lórí ìkànnì TikTok. Àpapọ̀ owó tóun sì ná lọ bí 50 million naira lórí ìkànnì náà. Ó ní púpọ̀ yín ló ń fi àkáǹtì ránṣẹ́ ṣùgbọ́n ẹ̀yin náà lẹ tún pariwo wípé kí ìjọba ó wá tì wá mọ́lé àbí kí wọ́n pa àwọn dànù. Ó sì tún wá túmọ̀ sí wípé gbogbo wa ni agbésùmọ̀mí báyìí o nítorí owó ìtúsílẹ̀ táwọn gbà làwọn pín nínú rẹ̀ fún yín. Ohun tó bá ní lọ́kàn jẹ́ kò ṣẹ̀yìn bí ọmọkùnrin náà ti béèrè àkáǹtì àwọn èèyàn táwọn kan sì fi àkáǹtì náà ránṣẹ́. Àmọ́ ṣá ọmọkùnrin náà mú àdéhùn rẹ̀ ṣẹ o nítorí tó ti fi owó sínú rẹ̀ fún gbogbo wọn. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pọ̀ Àzá ló ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.